أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون أمدوك فولو الحمد لله أمدوك فولو الحمد لله الحمد لله رب العالمين. قلنا لبانا أنا تلا ona tó lọ bẹ́ẹ̀ ní onílàwọ̀ yìí ona ló tó lọ bá ọ̀la gbogbo tí ó tún náà bẹ lẹ́yìn ọ̀la ona ló ní adúpẹ́ fún Olúwa wa náà. alhamdulillahi rabbil alamin. ọba tó ní wa àti gbogbo ń táwa náà ń fọwọ́ sọ̀yà apá wa lánìí bẹ́ẹ̀ dábàá ń bẹ láyé a máa fọwọ́ sọ̀yà pé àwọn nǹkan tí mo ní nì àwọn nǹkan tí mo ní nì bẹ́ẹ̀ sì ni Ọlọ́run ọba yìí ló ní wa àti gbogbo ń ta lánìí ọba tó jẹ́ pé lahu mulku samawati wal ard ìyàgbára ọlá ìkápá ìlẹsẹ sánmà àtìlẹ̀ wọn ló ní ọba náà ládùúpẹ́ fún Ọlọ́run dákó gba ọpẹ́ wa. àmín. jẹ́rìí pé kò sí Ọlọ́run máa yàfi Allah àti pé òjíṣẹ́ ńlá anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ Ọlọ́run ní alẹ́kùn kẹ́ àti gẹ̀ tí ò ní tẹ́lẹ́gbà kan Ọlọ́run máa bá wa ṣe fún òjíṣẹ́ ńlá anábọ̀ Muhammad ọ̀gá wa nìyẹn ẹni tí Ọlọ́run bá fi ìmọ́lẹ̀ rán sáyé tí gbogbo àwọn ìtẹ̀mọ́lẹ̀ látara tiẹ̀ Ọlọ́run bá wa sàlékún kí àti gẹ̀ fún òjíṣẹ́ ńlá náà àtàwọn ará alẹ́ ànábì àti àwọn sahaba kiram àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé wọn tó fi dọjọ́ pàdé Ọlọ́run Allahumma amin jẹ́mọ́ àwọn alákùnrin olóbìnrin àtúnkìyín káàbọ̀ sórí ètò wa Da'watul Najah ní iléeṣẹ́ News Booster Nigeria TV Ọlọ́run mọ́sálà bá fi àlùbáríkà sí èyí tẹ́ fi ń gbọ́ wa Ọlọ́run méjì ó di ojú tẹ́ fi ń wọ̀ wá Ọlọ́run méjì ó fọ́ àwọn àyà kan àbáyà míì tá ń kọ́ra wa yìí bó ṣe yẹ ọmọ tá ń sàlàyé èyí Ọlọ́run kó ṣe ní okùnfà oríire fún wa láyé Ọlọ́run kó ṣe ní okùnfà oríire fún Ọlọ́run kìyàmà má ṣe ní ìbálẹ́jọ́ bí fún wa láyé má ṣe ní ìbálẹ́jọ́ bí fún wa lọ́run orí tí ń bẹ́ẹ̀ mi Ọlọ́run sàlàyé fún wa aláwọ̀ àmín àṣàdúrà fún àwọn èyí tí wọ́n ń ṣètò iléeṣẹ́ wa yìí ọlọ́mọdé ọdọ àdúmọ̀ wọn lọ́wọ́ ẹni tó ní iléeṣẹ́ ọlọ́mọdé iléeṣẹ́ náà ọlọ́mọdé ọba àjẹmọ́ wọn lọ́wọ́ ọlọ́tún wọn bá iléeṣẹ́ náà ga alámọ̀rẹ́ ẹni kọ̀ọ̀kan náà ìwọ náà tó ń gbọ́ mi alámọ̀rẹ́ tiwa náà ọlọ́mọdé ọdọ àrú ọlọ́mọ túbọ̀ mọ́ tún alámọ̀rẹ́ wá sí la hawla wala quwwata illa billah. mo kí ọmọ ìyá mi ajé Ibrahim tá a jọ wá sí orí ètò yìí àjọ ń wá náà nínú gbogbo gbà ọlọ́run kí ó túbọ̀ mọ́ sẹ̀lẹ̀ fún àlàáfíà ara wa ọlọ́tà fẹ́ bára ọsẹ lẹ́nu wọn náà ni ó dúró lórí àyàtà àkàsíwájú yẹn tọ́píìkì wáàsí wa tì ní àpè ní marriage annikahu fil Islam pàápàá jùlọ nínú Islam marriage bàbá wọn ti ń jẹ́ marriage àyàtà àkàsíwájú yẹn abẹ́bẹ̀ ìwé kí ni jẹ́ bẹ́ẹ̀ marriage òun náà ní nǹkan kan tí ọba àlekè ọláyọ̀ǹda ọba tó dá wa ọ̀kadàrá ká máa jákọ ká máa jábo ká kọ́ máa fẹ́ abo kábọ̀ fẹ́ akọ ká máa bí sí ká máa rẹ̀ sí lórí ilẹ̀ ètò Ọlọ́run ní tọ́pọ́n wọn bá ṣe dáyé nìyẹn Al-Qur'an ní wa min ayati. A'udhu billahi minash shaytanir rajim wa min ayatihi. ó ní nínú àwọn àmì tẹ́ fi mọ̀ pé nìkan ń bẹ tí jí Ọlọ́run tó dáyé tó dá ọ̀run nínú àwọn ètò rẹ̀ tó ṣe nínú àwọn àmì ẹ̀ lè rọ́lọ́run ẹ tó bá lóun fẹ́ rí Ọlọ́run face to face ó ti ṣe mistake Ọlọ́run kọjá ọba tá a rí pé òun náà ní lọ yìí òun náà rèé Ọlọ́run ṣùgbọ́n ẹ máa rí àwọn àmì mi àwọn tí mo ṣe náà lẹ́ẹ̀mọ́ fi mọ̀ pé ẹnìkan ló ṣe kínní ọ̀jọ̀gbọ́n ní lèkúlè masnu' sanihu gbogbo ń ta bá rí tọ́jọ́ tí wọ́n ṣe ẹnìkan ló ṣe òórùn ràn ẹnìkan ló ní kó òórùn ọmọ ràn ẹnìkan ló dá bàbá wa rí ẹni tó dá àmọ̀ pé ẹnìkan ń bẹ tó dá òjò ń rọ̀ lé wa lórí ẹnìkan ní ń rọ̀jò bàbá wa rẹni tí ń rọ̀jò àtàwọn pé ẹnìkan ní ń rọ̀ àwa gẹ́gẹ́ fúnra ara wa ètò ń lọ lára wa à ń sùn à ń jí à ń lọ à ń bọ̀ ẹnìkan ní sì ń ọpúrẹ́tì gbogbo àwọn kan yìí lára wa ẹni tí ń ọpúrẹ́tì yẹn ṣùgbọ́n ẹni tí ń ọpúrẹ́tì yẹn oní ẹ̀lọ́lọ́hún olùwàní nínú àwọn àmì mi. an khalaqa lakum min anfusikum azwaja. ó náà ní pé nígbà tí mo fẹ́ dá yín ní akọ àtabo mo wá dá fún yín abo látara akọ nítorí pé nínú ìtàn wọn ní akọ lọ́lọ́run kọ́kọ́ dá bàbá náà ti jẹ́ Adam ó
òun lọ́lọ́run kọ́kọ́ dá sínú ọgbà Jánnà. alayhi salatu wassalam. ọlọ́run ayọ̀ jáde látara rẹ̀ ìyàwó rẹ̀ tí jẹ́ Hawa'u. litaskunu ilayha. látara wọn lọ́lọ́run ti wáyọ gbogbo wa jáde. ọlọ́run ní àṣẹ bẹ́ẹ̀ ń jẹ́ ti ọlọ́run dá bàbá náà Ádámù sínú ọgbà. alayhi salam. òun nìkan ní bẹ́ẹ̀ kò ní pátánà kò lọ́lá fọ̀rọ̀lá kò lọ́lá bá kẹgbẹ́ kò lọ́lá bá rẹ́rìn òun nìkan náà ní dá bẹ́ẹ̀ ẹnna àwọn pé akọ́mọ̀ bá jó nìkan àwa dá Hawa'u kọ́mọ̀ ẹ jẹ́ ẹnìkejì ẹ̀ lọ́la nílé taskunu ilayha kí ẹ lè bá a máa rí ìfàyàbalẹ̀ lọ́dọ̀ ara yín kọkùnrin ó rí fàyàbalẹ̀ lọ́dọ̀ obìnrin kóbìnrin ó rí fàyàbalẹ̀ lọ́dọ̀ ọkùnrin kájọ máa jẹ́ ìdùnnú fúnra wa kájọ máa jẹ́ ìkẹ́ fúnra wa kájọ máa jẹ́ ìgbádùn fúnra wa lè taskunu ilayha. wa ja'ala bainakum mawaddatan wa rahma. àwọn oníbàṣẹ wa dá yín náà a fi nǹkan méjì sáàrin yín kí ni nǹkan méjì náà mawadda ìfẹ́ tẹ́ ẹ máa nífẹ̀ẹ́ ara yín bẹ́ẹ̀ bá wà nífẹ̀ẹ́ ara yín náà kì í ṣe fẹ́ nìkan rahma a tún fi ọ̀pọ̀lọpọ̀ oore sáàrin yín orí òtún máa bẹ́ńbẹ́ nínú oore tó máa bẹ́ńbẹ́ nínú ẹ̀ ní àwọn ọmọdé bì nínú ẹ̀ ní arísìkí tá a máa ṣàlékún fún yín nítorí pé bí ìfẹ́ bá ti ń bẹ orí ọmọ pọ̀ sí ni àdéhùn Ọlọ́run àwọn ọ̀rọ̀ tọ́lọ́ ń sọnu tọ́ba wá wo ìgbéyàwó gẹ́gẹ́ bọ́lá ti sọ ẹ̀rù pé kì í ṣogun kì í sì ṣe wàhálà nǹkan tó dáa ni wàláhì làásì bàbá wa arógun ń bẹ̀ tàrí wàhálà ń bẹ̀ tá a lọ sọ́dọ̀gún àwa náà ni tá a lọ sọ́dọ̀ rẹ̀ àwa náà ni ọwọ́ tá a bá fi mú ni mú Ọlọ́run ọba tó dá wa kò ṣe ìgbéyàwó kò ṣe ní wàhálà kò ṣe ní dààmú ntọ́lọ́ ń ṣe lọ́lọ́ sọ fún wa ọlọ́lá àmì wa ni a sì ní kẹ́ ẹ máa gbádùn kẹ́ ẹ máa rí gbádùn lọ́dọ̀ ara yín ní kẹ́ ẹ máa fẹ́ hàn síra yín a fìfẹ́ sáàrin a sì fọ̀pọ̀lọpọ̀ orí sí bẹ́ẹ̀ ààrẹ nìyẹn tí ń sọ fún wa pé ọba àlekọ́lá ń lọ́kàrà pé ká máa fẹ́ra wa ètò Ọlọ́run sì ni bó ṣe wá dé ètò Ọlọ́run yìí àwọn ọ̀jọ̀gbọ́n kan wọ́n ní ọmọ ènìyàn tọ́jọ́kùnrin kò tí ì complete kò tí ì pé nígbà tó wọ́n fẹ́ yàwó ìlàjì sí ni nígbà wọ́n fẹ́yàwó ìlàjì ọ̀wà dòdìdí àwọn olóyìnbó náà sọ bẹ́ẹ̀ wọ́n ní marriage dà gẹ́gẹ́ bí half plus half pé nígbà tọkùnrin tó bá lọ fẹ́yàwó tó wà méjèèjì wá papọ̀ half papọ̀ mọ́ half ní yọ̀wà di odidi yọ̀wà di wáhùn ṣùgbọ́n lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ wọ́n ní half plus half yìí ṣé gbogbo half plus half ló lè di wáhùn àti kì í ṣe gbogbo ẹ̀ lóòótọ́ àwọn ní mathematics bẹ́ẹ̀ bá mú negative half tẹ́ ẹ bá dàpọ̀ mọ́ positive half sábà pé kò ní di wọ́n kí ni ọ̀dà jẹ̀mọ́ òdo a jẹ́ pé positivity gbọ́dọ̀ wà ń bẹ̀ so a gbọ́dọ̀ kálukú gbọ́dọ̀ ní àníyàn tó dáa àtọkọ àtẹnjọ́ ọmọ ẹjọ́kùnrin àtẹnjọ́ ọmọ ẹjọ́mìnrin ẹ̀yin méjèèjì gbọ́dọ̀ wà positive bẹ́ẹ̀ bá wà papọ̀ ń gbà náà ìbúwé ọba máa lọ déédéé lọ́ba dẹyọ kan ìgbéyàwó nìyẹn nítorí jẹ́ ìgbéyàwó lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ òun náà ní ìdàpọ̀ mímọ́ ìgbésí ayé dì ní ìsẹ̀mí kan ni tó jẹ́ pé ìsẹ̀mí gbére ni ẹni tá a fẹ́ fẹ́ ẹni tá a láníyàn fún àjọmọ̀ ẹbẹ̀ gbére ni wàláì kò sẹ́ni tó yẹ ká nífẹ̀ẹ́ sí ju ọkọ ẹni lọ kò sẹ́ni tó yẹ ká nífẹ̀ẹ́ sí ju ìyàwó ẹni lọ lọ́nà àwọn olóyìnbó wà nílá partner ṣùgbọ́n lọ́gọ́rọ̀ ọgbà ṣètánì wa máa oní wa dó sínú ọ̀nà kínní ọ̀hún nígbà tó rí pé ìgbésí ayé ó bèsì lórí ìgbéyàwó yìí ṣètánì wa dó sínú ọ̀nà pé òun ọba jẹ́ òun ò sì ní jẹ́ kẹ́ ṣé bọ́lọ̀ ti fẹ́ bẹ́ẹ̀ bá ti wá ṣe bọ́lọ̀ ti fẹ́ wàhálà wa máa ṣẹlẹ̀ tó ọ̀gọ̀rọ̀ wàhálà ti ń ṣẹlẹ̀ lẹ́nìí àwọn ojú tá a fi ń wo ìgbéyàwó lọ́fọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ torí pé ojú tá a fi owó ọ yàtọ̀ sí ní tó lọ ń gbé kalẹ̀ torí ẹ̀ ló fi jẹ́ pé ibi tá a ti fẹ́ bẹ̀rẹ̀ ó náà ni kí ni ojú tó yẹ ká fi gbé wo ìgbéyàwó gẹ́gẹ́ bí ẹni tó nígbàgbọ́ sọ́lọ́hun. àwa lánàá muslim yàrá nìkan anáwùdì. mùsùlùmí yóò rí pàápàá jùlọ onígbàgbọ́ náà mẹ́jẹ mùsùlùmí kọ́ jẹ́ lómi náà ìwọ́n tó nígbàgbọ́ sọ́lọ́hun torí ẹni tó nígbàgbọ́ sọ́lọ́hun kò gbọ́dọ̀ jẹ́ni tí ń ṣe zìnà kò gbọ́dọ̀ jẹ́ni tí ń ṣàgbèrè bí ti ń bẹ nínú ìwé tí ọ̀tá wa ń jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ náà ní ń bẹ nínú ìwé tí àwọn ọmọ ìyá wa kejì bíbélì pé ìwọ kò gbọ́dọ̀ sí àgbèrè àgbèrè náà ni ẹni tó jẹ́ pé wọn ọ̀dà yín pọ̀ pé ọkọ àtaya kí wọ́n pronounce yín marriage ẹ̀wọ̀n sọmọ́ra yín àgbèrè lẹ́ǹsẹ̀ sínú lẹ́ǹsẹ̀ nínú Islam náà ìwọ náà wọn ò tí ì kéde pé lágbájá dọkọ lágbájá lẹ́nìí kó o sì sanwó orí lé lórí ẹ̀wọ̀n sọmọ́ra yín ìsìnà lẹ́ǹsẹ̀ àgbèrè lẹ́ǹsẹ̀ mùsùlùmí ò rí ìgbéyàwó gẹ́gẹ́ bí ẹ̀sìn ìjọsìn ni ntí jẹ́ ìjọsìn ní nǹkan tó lọ́wọ́ bá pa ọ́ láṣẹ pé ká ṣe tọ́wọ́ pé tá a bá wá ṣe bọ́lọ̀ ní ti fẹ́ ọlọ́run wa máa san wá lẹ́sìn
lé lórí. liqawlihi sallallahu alayhi wa sallam. ọba adékẹ́lá ọ̀pọ̀ àwọn aláṣẹ ẹ̀wọ̀nù tira. liqawlihi sallallahu alayhi wa sallam. a'udhu billahi minash shaytanir rajim. àṣetọ́lọ́ wọn bá pa wá. wa ankihul ayama minkum was-salihina min ibadikum wa imaikum. olúwa ni ẹ máa fẹ́ ìyàwó fún àwọn mùsùlùmí ẹgbẹ́ yín tí ẹ lágbára jùlọ tí wọ́n ń bẹ lábẹ́ ẹ̀káwọ́ yín àtàwọn tí wọ́n jẹ́ bí ọmọ ọ̀dọ́ yín tọ́jú pé ẹ̀yin lẹ́ ń tọ́jú wọn ẹ fàyọ̀ fún wọn ibi tá à ń lọ gan ọlọ́run ọba pàṣẹ pé ká rẹjú sílẹ̀ lọ́kùnrin. wa qul lil mu'minina yaghuddu min absarihim. ọlọ́run ní ìwọ ọkùnrin ìrìn ànábì bá mi sọ fún àwọn ọkùnrin tí wọ́n rẹjú sílẹ̀ sallallahu alayhi wa sallam. kí wọ́n máa rẹjú wọn sílẹ̀. Suratu Nur chapter 24 verse 30. kí wọ́n rẹjú wọn sílẹ̀. wa yahfazu furujahum. kí wọ́n sì máa ṣọ́ abẹ́ wọn. àṣetọ́nà ń pani ọlọ́ni rẹ̀ ànábì sọ fún àwọn ọkùnrin sallallahu bẹ́ẹ̀ alayhi pé wa wọ́n sallam. gbọ́dọ̀ máa rẹjú wọn lẹ́yìn wọn gbọ́dọ̀ máa gbogbo nǹkan là á wò. àwọn nǹkan tó náà bá ṣe léèwọ̀ a gbọ́dọ̀ kájú kò ń bẹ̀. olúwa ní tọ́ba lẹ́yìn yẹn kí wọ́n máa ṣọ́ abẹ́ wọn ọlọ́pàṣẹ bẹ́ẹ̀. ذلك أزكى لهم والله بما خبير بما يصنعون وقل للمؤمنات ẹ sọ fún àwọn mùmínì lóbìnrin náà. يغضضن من kí أبصارهن wọ́n máa ṣọ́ abẹ́ wọn. ويحفظن فروجهن. kí wọ́n máa rẹjú wọn lẹ̀ kí wọ́n sì máa ṣọ́ abẹ́ wọn. lẹ́yìn náà kí wọ́n àwọn nǹkan tí wọ́n fi ṣe ọ̀ṣọ́. ولا يبدين زينتهن kí wọ́n mọ̀ máa expose إلا ẹ̀. ما ظهر منها. ìdílé lọ ọlọ́run pàṣẹ pé kí ọkùnrin ó ṣọ́ abẹ́ rẹ̀ kó rẹjú rẹ̀ lẹ̀ ọlọ́run pàṣẹ kóbìnrin ó ṣọ́ abẹ́ rẹ̀ kó rẹjú rẹ̀ lẹ̀ àṣẹ ọlọ́run lò. Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní kó lè pé àṣetọ́lọ́run ọba pa yín yìí kò lè rọrùn láti mú ṣẹ àyàfi kíni àbíkẹ́ níyàwó kọkùnrin ó níyàwó kóbìnrin kọ́ lọ́kọ lọ́nà tó bá òfin tọ́lọ́ mú. Ànábì sọ báyìí pé يا معشر الشباب ẹ̀yin ọ̀dọ́ ẹ jẹ́ kí n bá yín sọ̀rọ̀. من استطاع منكم ẹni tó الباء bá ti níbi tí ó gbéyàwó sí tó sì ní tí ẹ máa fúnyàwó jẹ. فليتزوج ó yà lọ fẹ́yàwó. فإنه أغض للبصر. ọ̀tọ́rí ọlọ́run ní ká ẹrẹ júlẹ̀ ká ẹsẹ̀ sọ abẹ́ abí òní rọ yóò rọrùn láti sọ nígbà tẹ́ bá níyàwó ńlé ojú ọ̀rọ̀rùn láti rẹ̀ sílẹ̀ abí òsì rọrùn láti sọ nígbà tẹ́ bá níyàwó ńlé. bẹ́ẹ̀ náà lóbìnrin náà bẹ́ẹ̀ náà lóbìnrin ìgbà tí wọ́n náà bá lọ́kọ kò tí ní ìdíkó tó wà máa wò fèfèfè tó bá jẹni tó nígbàgbọ́ ọgbà yẹn ọ̀sẹ̀ tó lọ ń pa pé sọ abẹ́ rẹ ara bẹ́ sọ́dọ̀ àdágbà rẹ rẹ ojú rẹ sílẹ̀ ó rẹ ojú rẹ sílẹ̀ ń gbà náà tó bá tó wọn kẹ́mi lẹ́yìn yẹn òun kọjá àlà nìyẹn. ومن لم يستطع فعليه Ànábì بالصوم sallallahu alaihi wasallam wá ní ẹni tí wọ́n pé kọ̀ sábẹ́dá láti ṣe bẹ́ẹ̀ kọ́ ya àṣàmójúkú. فإنه له وجاء. kọ́ máa gba àwẹ̀ kọ́ gba àwẹ̀ kúrò níbi ìmọ̀ ronú àdùn kọ́ فإنه gba àwẹ̀ له وجاء. kúrò níbi ìmọ̀ títí ọlọ́run fi lágbára láti níyàwó láti lọ́kọ. Sallallahu alaihi wasallam. ó dàbí pé àṣẹ ọlọ́run ni a jẹ́ pé ojú tá a fi wo ìgbéyàwó ni pé a fẹ́ má ṣe ọlọ́run ṣe ká lè sọ́ra kúrò níbi zina ká má máa ṣe zina. ثانيا alákejì النكاح سنة. àníkáwò dárí nì ìlànà àwọn ànábì ọlọ́run pàápàá jùlọ ìlànà ànábì Muhammad sallallahu alaihi àwọn ànábì wasallam. ọlọ́run tí wọ́n wá dá kàtẹ́ Alayhim salam. ọ̀gọ̀ọ̀rọ̀ wọn ni wọ́n níyàwó sì bímọ ìbánáwó Adam عليه السلام. oníyàwó bímọ ànábì àkọ́kọ́ ànábì Nuhu عليه السلام. oníyàwó bímọ Alayhi ànábì salam. Musa Alayhi oníyàwó salam. bímọ Alayhi gbogbo wọn salam. bẹ́ẹ̀ ànábì Dahud Alayhim ànábì salam. Sulaiman wọ́n fi dórí ànábì Muhammad sallallahu alaihi wasallam. lànà fi ní àníkáhù sunnati النكاح سنتي. kọ́ káníyàwó àti ká lọ́kọ ìlànà mi ànábì ni ẹni tó bá wá ومن fẹ́ tẹ̀lé mi رغب àfikún nù ó ṣe bẹ́ẹ̀ ومن رغب عن ẹni سنتي tó bá lóhùn ó ṣe bẹ́ẹ̀ فليس مني. ajẹ́ pé kì í sára wa nìyẹn. رواه tàbí مسلم. ẹlẹ́ẹ̀kejì ni pé mùsùlùmí ó rí i pé ń ta fẹ́ ṣe ní súnnà ni tó ta bá fẹ́ ṣe alákọ̀ọ́kọ́ a fẹ́ ṣe nǹkan tó jẹ́ ẹ̀sìn dandan ní ká ṣe dáadáa ẹlẹ́ẹ̀kejì a fẹ́ ṣe nǹkan tó jẹ́ súnnà dandan ní ká ṣe dáadáa so ìwọ tó o fẹ́ jẹ́ o fẹ́ kí ìgbéyàwó kó lálàáfíà orí pílátífọ̀mù tọ́lọ́ lọ yẹ kó gbé ilé ìlànà tọ́lọ́ wọn bá là kalẹ̀ ó yẹ ká tọ̀ àìtọ́ ìlànà yẹn mẹ́rin ẹni wàhálà fi pọ̀ ní àwùjọ lónìí ìlànà zina ìlànà tí ọlọ́run bò nífẹ̀ẹ́ sí nípa àgbéyàwó oná ìlàntọ̀ kákẹ́kẹ́ra mọ́lẹ̀ àti fúnra lórí náà nìyẹn ó sì ti di ìyàwó náà nìyẹn kò bẹ́sì kẹ́kẹ́ mu kò bẹ́sì ti àwọn mùsùlùmí mu
kọ bẹ́sẹ̀ tàwọn kírísítẹ́nì náà kọ bá mu zina ni ọtọ́ wọn àbájá wa gbé lórí pílátífọ́ọ̀mù ọlọ́run onírànà kálárì pẹ́ bá wà wò tálẹ̀ wá rí àwọn ọgọ́rọ̀ single mothers single fathers ìtọ́ fàájú òun náà ni àìgbé kínní lórí ìlànà ọlọ́run ìlànà ṣètàn lọ́ba wa pilẹ̀ tọ́ba yá bí tífìtì náà bá dé ṣètàn ọ̀dọ́ gbogbo ẹ̀rú ni tọ́ba jẹ́ pé orí ìlànà tọ́lọ́run la gbé lé níjọ́ tí wàhálà bá dé tátẹ́gùn bá fẹ́ ọlọ́run ó dì í mú torí kò sí ayé ó kú fún onírànà àwọn ìpèníjà ó sì lé wá àtẹnitàn àwọn ní research kan wọ́n ṣe research ní Cairo pé ìgbéyàwó tá à ń ṣe láyé wọ́n fẹ́ ṣe ètò lórí ẹ̀ pé èwo ní ńlá làáfíà jù èyí tí wọ́n gbé lórí platform ọlọ́run tá a dúró lórí pé a fẹ́ ṣe bọ́ọ̀lù ti fẹ́ ká ṣe àti èyí tí wọ́n gbé lórí platform pé kákan sí anyhow èwo ní ńlá làáfíà jù wọ́n wá conduct research yẹn wọ́n wá káàkiri conclusion wa ni pé wọ́n rí pé ìgbéyàwó tó jẹ́ traditional marriage àbí religious marriage tá a ṣe tó jẹ́ pé àsúnmọ́ra ẹni títí tí wọ́n fi pronounce ọkọ àtìyàwó lélẹ̀ àṣẹ wa ń bára gbogbo àwọn ètò ìṣẹ̀lẹ̀ wọn wá lẹ́yìn ẹ̀ bí àwọn ìgbéyàwó yẹn nínú 100 wọ́n ní èyí tó lé ní 80% lọ́lá àlàáfíà èyí tó break ń bẹ̀ tó bàjẹ́ ń bẹ̀ ó dín ní 20%. wọ́n wá wùdà kejì èyí tó jẹ́ pé àti súnmọ́ra ẹni àti bára ẹni kó àdúgbò ti bímọ rẹ́rẹ́rẹ́ kó tó wá rí pé ara fẹ́ ṣe àṣẹ wa fẹ́ ṣe tọ́lọ́m àṣẹ wa fẹ́ ṣe gbéyàwó wọ́n wá rí pé èyí tí ń break ń bẹ̀ ó lé ní 60%. èyí tí ń lálàáfíà níbẹ̀ díẹ̀ ló lé ní 30%. nínú research yẹn tí ń fi hàn pé bá a bá gbé lórí pílátífọ́ọ̀mù ọlọ́run wọ́n máa tó pé ọlọ́run náà ló kúkú ní wá tẹ́lẹ̀ ọlọ́run náà ló sì láyé yóò jẹ́ kó lálàáfíà ẹlẹ́ẹ̀kẹta nínú ojú tá a máa fi wò ó. asọ́dàkọ̀. a gbọ́dọ̀ rí i pé bí ìgbà tí èèyàn fẹ́ ṣe sọ́dọ̀kà ni wàláhì bí èèyàn bá ṣe dáadáa bí ìgbà tí èèyàn ń ṣètọrẹ ni ọlọ́run ó máa san yẹn lẹ́san lórí ìgbéyàwó tó yẹn bá ṣe dáadáa tó dà tó jẹ́ pé agbọ́dọ̀ mọ̀ ní ti jẹ́ bẹ́ẹ̀ lálùkù mọ́sálà kan pé A+half ni àwọn méjèèjì la gbọ́dọ̀ wà positive tá a bá wà positive òun yóò jẹ́ kí àǹfààní tó fẹ́ jáde ńbẹ̀ kó jáde àwọn kankan bá tó yẹ pé àfikọ́ wà ní ìgbéyàwó ni yóò fi lálàáfíà àwọn nǹkan tí dandan ni kárí kí ìgbéyàwó tó lálàáfíà wọ́n tó bí 5. kọ́msátú àṣìyáha allati tadumu nikah. yòdá gbìmọ̀ nìkan àwọn nǹkan tí wọ́n jẹ́ kí ìgbéyàwó kó lálàáfíà alákọ̀ọ́kọ́ nínú ẹ̀. a'udhu billahi minash shaitanir rajim. alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ ni alhilmu. ìní àmúmọ́ra ẹgbẹ́ àjọ lámúmọ́ra fúnra wa tolerance àjọ tolerate ara wa dandan ni ó rí ntẹ́mi rẹ kọ́ lára ìyàwó rẹ ìwọ ní ó rí ntẹ́mi rẹ kọ́ lára ọkọ rẹ ṣùgbọ́n àmọ́ lámúmọ́ra torí ibìkan náà kọ́ ni wọ́n ti tọ́jú yín ibìkan náà kọ́ lẹ dàgbà sí wàá lè sọ pé bákan náà lẹ́sẹ̀ máa hùwà yóò yàtọ̀ sáwọn díẹ̀ ẹ máa modify ẹni táwọn ní kò náà tí wọ́n fẹ́ correct ẹ ọgbọ́dọ̀ gbọ́ correction ọkọ ọmọ correct ìyàwó ọmọ correct ọkọ pé nǹkan báyìí ni mo fẹ́ àwọn àmọ́ ẹlẹ́mú bára fúnra number 1 yẹn tí ọba ti sí yẹn bẹ́ẹ̀ ìyàwó lè mẹ́lá láàfíà ẹlẹ́ẹ̀kejì. saniyan asọ́bẹ̀. asọ́bùrù oníkan ní sùúrù fúnra wa sùúrù la fi lórí ayé òun ní sùúrù kì í ṣe pé tó bá sọ fún ni náà lèyàn máa ṣiṣẹ́ lé lórí ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó tó bàjẹ́ third party ló bà ọ̀pọ̀lọpọ̀ jẹ́ ọlọ́run bless yín wọ́n tún listen sí àwọn kan wọ́n dàgbéyàwó rẹ̀ rú wọ́n bàgbé sí ayé rẹ̀ jẹ́ ọlọ́run ti ń bless yẹn ó ní ọkọ àwọn oníyàwó gbogbo ẹ̀ sì ń lọ déédéé ọwọ́ à ń fetí sílẹ̀ sí ẹni kẹ́tọ́jà ọkọ rẹ̀ ṣe ń fìyà jọ àwọn fìyà jọ wọ́n fẹ́ bàgbéyàwó ẹ̀ jẹ́ ní sọ́ra rẹ̀ bọ́jọ́bọ́jọ́ wọn kan náà lọ ń gbọ́rọ̀ ẹ̀ wọ́n fẹ́ dàrú ni ṣètánì nìyẹn ṣètánì a máa gbé àwọn èèyàn dìde ẹlẹ́ẹ̀kejì ni a lè sùúrù fúnra wa ẹlẹ́ẹ̀kẹta. salisan al-muraqaba. a máa sọ ẹ̀tọ́ kó wa ọmọ kí ni lágbájá ọ̀fẹ́ ntí ọkọ ọ̀fẹ́ ìyàwó kì í ṣe ntí ìyàwó náà ọ̀fẹ́ kọ́kọ́ ọmọ ṣe ntí jẹ́ kí ìgbéyàwó kó lálàáfíà òun náà ní ká mọ ntá ọ̀fẹ́ ntí lágbájá ọ̀fẹ́ ni lágbájá ọ̀fẹ́ nǹkan báyìí kálukú ló ní ntí ọ̀fẹ́ ṣùgbọ́n ntí wọn náà ọ̀fẹ́ fẹ́ ni ọgbọ́dọ̀ bàtọ́ lọ́mú ẹlẹ́ẹ̀kẹrin. rabi'an al-huquq. òun náà ní ẹ̀tọ́ ká máa ṣẹ̀tọ́ ibẹ̀ yẹn ni ọ̀rọ̀ wà púpọ̀ ká máa ṣẹ̀tọ́ kálukú lẹ́lẹ́tọ́ tiẹ̀ kálukú ló ní ojúṣe tiẹ̀ tó gbọ́dọ̀ máa ṣe ìwọ tí ò ń pariwo pé ilé ètò ǹjọ́ ń ṣe ojúṣe rẹ ìwọ ọkùnrin ìwọ náà tó ọjọ́bìnrin ǹjọ́ ń ṣe ojúṣe rẹ kálukú ló ní àwọn ojúṣe kan tó ṣe pàtàkì ṣùgbọ́n lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ wọ́n ní ojúṣe tí ń bẹ lọ́dọ̀ obìnrin látara kí ló lálàáfíà ọ̀pọ̀ ju tọkùnrin lọ nítorí pé ọkọ tó mú ọ pé òun fẹ́ ó ti nífẹ̀ẹ́ rẹ kó tó lòun á pèkẹ́ yọ̀ọ́yọ́ máa bọ̀ wá
ọ̀pọ̀ bá wá dé àwọn tó bá ń ṣe ń gbà náà yóò dìtámì báwo ni ìgbéyàwó yẹn yóò lálàáfíà ni àbí kò ní lálàáfíà. ìjọba kan wọ́n ní kò sí ìgbéyàwó tí ò dáa kò sí èyí tó dáa èyí tó dáa yẹn àwọn tó wà ń bẹ àwọn méjèèjì ni wọ́n jẹ́ ò dáa èyí tí ò dáa yẹn náà ó lè jẹ́ kan náà àwọn méjèèjì lọ́fà tó da gbogbo ẹ̀rú ó gbé wèrè tiẹ̀ dé wèrè wá tú wèrè lẹ̀ gbogbo ẹ̀ wá dàrú mọ́ra wọn. òun lọ́dà bí ọ̀rọ̀ arábìnrin kan wọ́n ní nígbà tí ó sún kẹ̀gìrì tán nílé ọkọ ó wá lọ bá agbaniníyànjú kánsẹ́lọ̀ tí ẹ dákun gbà mí níyànjú ọkọ mi mo fẹ́ kọ̀ ọ́ sílẹ̀ mo fẹ́ kọ̀ ọ́ lẹ̀ pátápátá arábìnrin tí ń gba níyànjú wa ní kí ló dé ọ̀nà ẹgbẹ́gbẹ̀lẹ̀ síwáàsí fún mi mo ti conclude mo fẹ́ kọ̀ ọ́ lẹ̀ ní tí mo bá wá ní pé ẹ kọ́ mi ní ọ̀nà tí mo lè gbà tẹ́kọ̀ tí n bá kọ̀ ọ́ sílẹ̀ kò ní gbàgbé mi yánlá yóò dùn gan kánsẹ́lọ̀ ní ìyẹn ò lè njọba ti lè ṣe nǹkan tí mo lè kọ́ àmì torí tó ń torí àwọn ọ̀rẹ́ ni ẹni ọ̀dà n tó ṣe ni pé nǹkan báyìí lọ́wọ́ mọ̀ sí sórí ọkọ rẹ ni fún ní a month pé lẹ́yìn a month ọ kẹrù rẹ kò ní ẹ láti ní lọ wọ́n á bẹ̀rẹ̀ sí ní ṣe báyìí gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí ní tọ́jú ẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa gbogbo dáadáa tó kì í ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe ẹ tó bá di ẹ kẹ́rẹ́ tó kàn kẹ́rù rẹ tó kó lẹ̀ yóò dùn púpọ̀ àwọn lè ṣe ó lè ṣe ó ní lè ṣe ó lòun ó ṣe a month bẹ́ẹ̀ lẹ́yìn a month tó sì bá ti ń parí báyìí the next first day of the next month palẹ̀ ẹgbẹ́ bá ti lọ bí sẹ́fẹ̀ kẹ́rù ẹ̀kọ́ máa lọ ìbílẹ̀ wa ni wọ́n ṣe òun fẹ́ kó dùn gan ni arábìnrin wa délé ní tí wọ́n kọ lọ́wọ́ bẹ̀rẹ̀ kí ni wọ́n ṣe kọ́ mọ́ o ti tọ́jú ilé gbogbo ilé mọ́ kọ́kọ́ ó tó dé oúnjẹ oúnjẹ ẹlẹ̀ housewife ní oúnjẹ sí gbogbo nǹkan ó ti ṣe gbogbo nǹkan létò ọkọ wa dé as usual sọ pé bílíọ̀ bá ti tòrò wàhálà ni ilé ọ̀dẹ̀mọ́ kan ànábì Muhammad sallam ànábì ní ilé ayé tẹ́ rí adùnní ayé dùn púpọ̀ àdúnyà mọ̀tá òun pé ìgbádùn láyé wa khairu mata'iha ó ní ṣùgbọ́n èyí tó dáa jù nínú ìgbádùn rẹ̀ òun náà ni obìnrin rẹ̀ ìyàwó orí náà ní ọkọ tọ́ba wa wà nílé ẹ̀mí ọkọ ọmọ múlé ni pé ìyàwó mi ń bẹ ilé ìyàwó dáadáa ni wọ́n máa rántí bẹ́ẹ̀ wọ́n jẹ́ ìyàwó bí wọ́n bá ti rántí pọ́ lọ lẹ́bàá yóò ń bẹ kalẹ̀ ni and Mr. Kinede tí a wá sí I'm only taking about something ó ronú pé arábìnrin bẹ́ẹ̀ lé báyìí a ti fẹ́ close síbi iṣẹ́ ìyọ̀sá ní sùn síbi iṣẹ́ dẹ́nu ní ká lọ lé ṣùgbọ́n owó tó bẹ́ẹ̀ lọ bá ń lé pé ìbànújẹ́ lọ́ bẹ́ẹ̀ lọ bá ń lé ilé ò ní wú lọ bí ọkùnrin ṣe jẹ́ ni bó ṣe wá délé àṣùṣà ó dìde lé ní ìyẹn wọ́n yìí ti kọ́ pé wọ́n bá ti dé kó kì í ìyẹn ní ẹ̀kọ́ ó bá họ gé reluctantly oúnjẹ náà ti rẹ́dí o oúnjẹ ṣe ọkọ̀ wò lọ pé àbí nǹkan ni wọ́n lọ síbi ìdáni tíbi lóòótọ́ orí kò oúnjẹ ní lóòótọ́ oúnjẹ sì dùn lóòótọ́ ọjẹ́ abẹ́ sara èmi ṣáwà kí ta ló wá báyàwó sọ wọ́n wá wò pé bọ́ yàrá ni nígbà tí ó ti dàárọ̀ gbogbo àwọn ètò olè ti tò arákùnrin sáà ń wò wọ́n wá lọ síbi iṣẹ́ ó tún dé the same thing nígbà tó wá dijọ́ kẹta torí pé alákòbìnrin ti ń change o bọ́yìn nìkan ti bá a sọ̀rọ̀ ni o mo náà wá wò pé obìnrin títí ń ṣe dáadáa yìí ó yẹ kó náà fi hàn pé ní ń ṣe ìtẹ́ ńlọrùn lónìí ẹ bá ń bọ̀ wálé àfa lọ́ba lọ sí ilé ìtajà lọ́ba ra onírà àwọn nǹkan tó fẹ́ fi dunnú ọ̀rọ̀ ago ọ̀rọ̀ chain ọ̀rọ̀ góòdù ọ̀rọ̀ gbogbo ẹ̀ ọ̀tọ́jú ẹ̀ nígbà tó délé ó ṣe délé guess what lọ́ba gbé fún ìyàwó ìyá náà wá gbà ló sì wò máa ń rẹ́rìn nínú rẹ̀ ń dùn àbá nílé bá bẹ̀rẹ̀ sí ní tòrò lọ́kọ náà bá yí padà ọwọ́ àpòsù kínní ó yẹ kí ìyàwó kẹrù ọpọ́sù kejì ń gbọ́ wá dọ̀sù kẹta agbaniníyànjú kánsẹ́lọ̀ lọ́ba wá sílé wọn pé bó ṣe wá rí ìyàwó rẹ̀ ọba mo ti sẹ́yìn ó ti sẹ́yìn o sáré ń dájọ́ sí ni mo fẹ́ wá máa ń tẹ́lẹ̀ náà ń wọ̀ fẹ́ kọ́kọ́ mi mọ́ gbogbo ohun tí ì ṣe tẹ́lẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní í ṣe mí jẹ́ àwọn pèpè yẹn tó dáa tó báyìí ni kánsẹ́lọ̀ wa ni tó bá yẹ pé ń dọ́tọ̀ wa mo sọ fún ọ pé ojúṣe rẹ ló ṣe lónú òfin sojúṣe tiẹ̀ owó ò ní gbà sí mi lẹ́nu èmi mọ̀ pé ò ní kọ́ mo mọ̀ pé àwọn tó yẹ kọ́ ọmọ ṣe ló yí òun náà padà ló náà fi ń ṣe rárá rárá sí ọ. nígbà tó ti bẹ̀rẹ̀ sí ní ṣe ojúṣe rẹ sórí pé ó náà ń ṣe tiẹ̀ wọ́n ní wàláhì òun ọmọ pẹ́ni tó dá báyìí lọ́kọ̀ òun bó ṣe ní lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ni ojúṣe rẹ tó fi rẹ̀ tó ṣe ọkọ náà wá ti rí ọ bí pírọ́blẹ́mù ẹ̀yin ní méjèèjì wá di pírọ́blẹ́mù lé láyín ọ̀rọ̀ tó lọ́wọ́ bá sọ pé ìdùnnú lẹ́ẹ̀kẹ́ jẹ́ fúnra yín ẹ̀jọ́ lòun. ọjà alábáyín náà kò mọ wá dẹ́tà lọ́rọ̀ hàmà ìfẹ́ ti lọ ó ti kú ẹ̀yin lẹ́fà ẹ̀yin lẹ́fà lọ túnra yín ṣe marriage kì í ṣeré ọ̀dọ́ pé kan ó ní marriage is for developed mind
àwọn èèyàn tí wọ́n ready for it it's a business so ẹ fẹ́ torí pé ìgbésí ayé ni bí ìgbésí ayé bí marriage bá lálàáfíà ọmọ náà lálàáfíà bí ọba ti lálàáfíà ọmọ ẹgbẹ́ ọgbádùn báwo la ṣe wá ní wọ́n lọ bí ó ṣe lálàáfíà so àwọn tí máa bà á jẹ́ òun náà ní ká má sojú sí ẹni alákọ̀ọ́kọ́ nìyẹn Ádámù kìyàmú alára tí bà ìgbéyàwó jẹ́ òun náà ní kí al-ajzu an talabul haram ẹnì kẹta kọ́ wọlé kọ́ lọ́mọ fẹjọ́ rẹ lu àwọn èèyàn wọ́n gbà ọ́ níyànjú tí ó bà tiẹ̀ jẹ́ nínú tí bà á jẹ́ òun ní alkiyana ẹ̀tẹ̀ kábẹ́lì trust ara rẹ ni trust gbọ́dọ̀ wà ọ gbọ́dọ̀ wà trustable kọ́kọ́ rí ó lè fẹ̀mí balẹ̀ sí ọlọ́dọ̀ ìwọ ọkọ náà ìyàwó rẹ gbọ́dọ̀ lè fẹ̀mí balẹ̀ sí ọlọ́dọ̀ pé èyí sẹni tí ó ṣe é ní sùtá tí trust bá ti sọnù nínú ìgbéyàwó ìgbà yóò ti bàjẹ́ already percentage tí trust kó nínú ìgbéyàwó kò kéré wàlá tọ́ba ti lè sọ tá a lè trust ara mọ́ àwọn àdéká máa suspect ara wa àgbàrá agbọ́n mọ́ nǹkan ti bàjẹ́. Ádámù ìsánù záwòjátù. inú ẹni asíhìrù oògùn abẹ́nú gọ̀ǹgọ̀. àwọn anígbà tọkọ rẹ ọgbọ́dọ̀ mọ́ àbíkọ ọ̀ya wa sóògùn sí ṣe táyì lọ́lọ́ bẹ̀ lọ́wọ́ yẹn yóò tún bọ̀ bàjẹ́ pátápátá ni ẹ̀ẹ́dẹ́ àdọ̀gún ló ń jẹ fún kò lè ràn án lọ́wọ́ yóò bàjẹ́ ni wàláhì làzẹ̀ wọn lómi ibi títí ń wọ òògùn káàkiri òògùn tí wọ́n pọkọ ni wọ́n fún lọ́ba pọkọ lọ́kọ́ bá tún kú o tún dáràn bọ́ ọmọ rẹ lọ́rùn jama ibi tá a bára wa sọ̀rọ̀ níbi ọ̀rọ̀ gbéyàwó ẹ jẹ́ mójútó kálukú ọmọ sojúṣe ẹ̀ ìwọ ìyàwó ojúṣe méjì ń bẹ tó ṣe pàtàkì alákọ̀ọ́kọ́ gbọ́dọ̀ mọ oúnjẹ ṣe iṣẹ́ obìnrin kó tọ́jú oúnjẹ ọkọ ọ̀fẹ́ wálé pọ̀ bá lè ṣe oúnjẹ tó dáa ọkọ ọmọ wájẹ níbòmíì ẹlẹ́ẹ̀kejì ni ó gbọ́dọ̀ nímọ̀ tótó ọgbọ́dọ̀ nímọ̀ tó tó ọfẹ́ kọ́kọ́ wá wálé gbogbo lé ní dọ̀tí gbogbo ẹ̀ ní rùn àwọn ọmọ ti tọ̀ sí gbogbo ẹ̀ òtún kankan sí ọkọ̀ sì ti lọ bí iṣẹ́ òru ló tó dé ó tó wáá dé kò tó rí ibi tí ó kò tó sí fàyà balẹ̀ tó bá ti complain tó wáyé ọmọ ìwò ọ̀ràn ó ti wáá di bọ́ọ̀nì sí lọ́rùn ọwọ́ àdé ti ń mánéèjì ẹ̀sán àwọn sáà ń ṣe ọlọ náà ni pé àkókò síbi tá a fẹ́ tì í sí wáyé kó tó bọ́ọ̀rọ̀ ẹdẹ nìyẹn àǹkan ti bàjẹ́ yà ṣàtúnṣe ìwọ ọkọ náà tọ́ ipò ojúṣe rẹ ò ṣe ò ní fún oúnjẹ lẹ̀ ojúṣe rẹ ni kò wá oúnjẹ tíyàwó di àtàwọn ọmọ ẹ̀ ojúṣe rẹ ni tẹ́lẹ̀ tí wọ́n ń sọpọ́ọ̀tì rẹ nígbà tí ìlú bó ṣe rí ìkọ̀sáburú ń bẹ̀ ṣùgbọ́n it is not primary duty of obìnrin kọ́ pé òun náà ní ọmọ owó oúnjẹ òun náà ní ọmọ sanwó sukú ọmọ òun náà ní ọmọ ṣe gbogbo ẹ̀ rárá o ojúṣe ọkùnrin ní ibi tí tóbìnrin ó gbé àtàwọn ọmọ ẹ̀ aṣọ tí wọ́n wọ̀ àtúnjẹ tí wọ́n jẹ ọ̀dà lọ́mọdẹ́gbẹ̀ẹ́ tí wọ́n bá fẹ́ sọ̀pọ́ọ̀tì rẹ lé lórí wọ́n ràn ọ́ lọ́wọ́ lé lórí ni kì í ṣe ojúṣe obìnrin tó primary iṣẹ́ rẹ nìyẹn Al-Qur'ani ar-rijalu qawwamuna 'ala an-nisa àwọn ọkùnrin ní òpó lórí àwọn obìnrin. bima faddala Allahu ba'dahum 'ala ba'din. ọlọ́ni báwọn ọlọ́run ṣe gbọ́lá fún wọn nìyẹn. wa bima anfaqu min amwalihim. àti owó tí wọ́n ń ná lórí àwọn ìyàwó wọn ni wọ́n fi ń jẹ́ òpó bọ́ọ̀ bá ti rówó ná lórí ìyàwó rẹ̀ òun sòpó mọ́. àwọn náà bó ṣe wo aláàlì tó ọmọ ẹ̀ ná lórí fámìlì rẹ̀ tó gbogbo eléyìí ntọ́lọ́ ń kára kárí bára wa sọ́lẹ̀ ní márẹ́jì ẹni àtún àwọn ìgbéyàwó wa ṣe sójúṣe rẹ tún àníyàn rẹ ṣe ìgbésí ayé rẹ ń bẹ lọ́wọ́ Ọlọ́run kì í sọ́wọ́ ọkọ rẹ ìgbésí ayé rẹ ń bẹ lọ́wọ́ Ọlọ́run kì í sọ́wọ́ ìyàwó rẹ ṣùgbọ́n lọ́ní kẹ́mi jẹ́ ìjọjọ́ máa wà pọ̀ di ìgbà tọ́lọ́ ń kára pẹ́ ìjọ wà pọ̀ dà ẹ wá ṣe dáadáa ẹ jẹ́ abẹ́rẹ́ Ọlọ́run jẹ́ máa lórí ìgbéyàwó wàláhì razin kábẹ́rù Ọlọ́run ká mọ̀ pé Ọlọ́run ló ní wa òun ní sì tọ́jú ẹ̀dá ọlọ́mọsára ìtọ́jú wa abẹ́lọ́ gbogbo ìgbéyàwó tí ó ń fi tó ti fẹ́ wó ọlọ́mọsára wa gbé dìde padà ìgbà láti bá sáyà lọ́sẹ̀ lé lórí kálukú ọlọ́mọ sojú sí ẹ̀ ẹlẹ́sàtúnṣe ẹja máa fi fẹ́ràn síra wa ká má fi ẹ̀tàn má ní àníyàn burúkú ọwọ́ ń ṣépè fọkọ rẹ òun ṣépè fọkọ rẹ ọmọ pé àti yóò má àwọn ọmọ rẹ òpònú obìnrin ní máa ń ṣépè fọkọ rẹ ìpè tó yẹ pé àwọn ọmọ rẹ jẹ́ ń bẹ́ àdúrà lu ìyàwó gidi máa ń ṣe fọkọ ẹ̀ kódà tọkọ bá ṣe kò ní bínú dénú torí bá bínú dénú yóò affect ọkọ tí tẹjọ ń fa yálùyà wọn ń ju ilé pé tí ẹ máa bàjẹ́ sí ni ìwọ ló sì ní gbádùn àdúrà láṣẹ kódà ọ gbọ́dọ̀ ṣépè fọ́mọ ìyàwó obìnrin gidi kì í ṣépè fọ́mọ àmọ́ ṣàdúrà ni àwọn òpònú obìnrin ni wọ́n ṣépè fọ́mọ nígbà tó mọ́ bá ṣe ẹ̀ẹ́dọ̀ jẹ́ ni kò ní dáa fọ́mọ kò sì ní dáa fún wọn náà àdúrà ni wọ́n ṣe tó bàbá ní tó kú díẹ̀ káàtó àwọn àmọ́ bẹ́ẹ̀ lọ́hùn agbọ́dọ̀ jọ máa ṣe lọ́hùn kásìjọ mọ bẹ lọ́hùn lára ti jẹ́ kíyàwó ìgbéyàwó kọ́ lálàáfíà nu jẹ́mọ́ eléyìí tá a bára ṣe lé ní
abẹ́ ọlọ́run àti àwa náà ń sọ àyè náà ń gbọ́ ọlọ́run jẹ́ wúlò fún wa. Àmín. la ilaha illallah. Àmín. gbogbo àtúnṣe tó yẹ ká ṣe ọlọ́run jẹ́ àárí ṣe. Àmín. la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. la hawla wala quwwata. إلا بالله العلي العظيم. la hawla wala quwwata. إلا بالله العلي àwọn gbogbo العظيم. ìlànà tó bẹ lọ́run orílẹ̀-èdè wa gbogbo àti orílẹ̀-èdè gbogbo àgbáyé ọlọ́mọsálà bá wa tún ṣe. Àmín. ìlú wa tí ó rí bó ṣe rí lákòókò yìí ọlọ́run bá wa tún ṣe. Àmín. gbogbo tó wọ́n tó gbogbo ẹ lọ sókè yìí tí ara wa ní àwọn aráàlú ọlọ́mọsálà ìbá wa mú wálẹ̀. Àmín wálẹ̀. ọlọ́run kò fara dẹ̀ wá. Àmín ìjọba yàlla. ìjọba wọn ṣe tá ló fi dẹ̀ ọlọ́njẹ́ wọn lè ṣe. Àmín. ìjọba tí ń lọ lọ́rùn mọ́ sí àwọn náà ní ìjọba jẹgúdú jẹrá. Àmín. tọ́jú pé tara wọn nìkan ni wọ́n mọ̀ mọ̀. Àmín. bàdà àdúgbò fẹ́ kú kó kú ọlọ́run mọ́ sí ìjọba yìí níjọba bẹ́ẹ̀. Àmín. torí gbogbo ìjọba tí ó bá lálàáfíà àfi bára bá ní aráàlú ọ̀yẹ́ kára mọ́ ní àwọn náà kí wọ́n mọ̀ rí pé ara ní àwọn aráàlú kílẹ̀ lè ṣe sí náà wọ́n fi wálẹ̀ ọlọ́run okùn tí wọ́n fi ṣe àtàgbàrà ọmọ sálùbà gbé wọn. Àmín. la hawla wala quwwata. إلا بالله العلي لا حول العظيم. ولا قوة إلا بالله اللهم العلي ربنا لا العظيم. تدع لنا في مقامنا هذا ذنبا إلا غفرته آمين. ولا هما إلا فرجته آمين. ولا دينا إلا قضيته آمين. ولا مريضا إلا شفيته آمين. ولا مبتليا إلا عافيته آمين. ولا عدوا إلا كسلته آمين. ولا ميتا إلا رحمته آمين. ولا مسافرا إلا رجعته آمين. ولا حاجة من هوائج الدنيا ولا آخرة إلا قضيتها آمين. يا أرحم الراحمين ولا حول ولا قوة إلا بالله العلي سبحان العظيم. ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين العالمين. صلوا على نبي كريم. صلى الله عليه وسلم.